ó yẹ kẹ́ rí báyìí òun ni Abdulateef Lawan ẹni tí Lizzy Anjorin fẹ́ǹsìn bàbá àwọn ọmọ tí mo bímọ méjì fún ni. ẹ kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa ẹ kú àsìkò yìí ẹ̀yin èèyàn wa nínú fídíò tí ẹ̀ ń wò lónìí arábìnrin tí ẹ̀ ń wò nínú fídíò yìí ni à ń pè ní FOLA TINUBU èyí tí gbogbo wa mọ̀ sí ìyáálé Lizzy Anjorin ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ gbọ́ ohun tí arábìnrin yìí sọ nínú fídíò yìí tó nínú fídíò tí ẹ̀ ń wò yìí lẹ́ ó ti máa gbọ́ bí arábìnrin yìí ṣe tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa Lizzy Anjorin ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé láti gbọ́ àwọn ọ̀rọ̀ èyí tí arábìnrin yìí sọ nínú fídíò yìí ṣé gbogbo wa la mọ̀ tẹ́lẹ̀ bí Lizzy Anjorin ti ṣe ń bá arábìnrin yìí fa wàhálà ṣùgbọ́n ní báyìí o arábìnrin yìí ti jáde wá tú àṣírí Lizzy Anjorin ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé kí ẹ gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ nínú fídíò tí ẹ̀ ń wò yìí. tí Lizzy Anjorin ní pé kò ń ṣe ọkọ pé mi òun ọkọ tó ní pé ẹ bá mi open ẹ tó ní pé ọkọ òun pé mo wá blackmail ọkọ òun nìyí òun ni ìgbà tó wá fọ́ ìfẹ́ mi lọ́dọ̀ àwọn òbí mi ní Ọ̀tà òun ni bí ó hàn báyìí torí iná yẹn ó wọnú fídíò yẹn òun ni gbogbo evidence ni mo ní tí mo fi hàn àwọn ọlọ́pàá gbogbo bó ṣe threaten mi mo fi sínú flash drive gbogbo ẹ̀ làwọn ọlọ́pàá rí tó gbà lọ́wọ́ mi wọn lo evidence mi wọ́n ti gbé mi lọ sí Àbújá kò síbi tí àwọn tó kọ́kọ́ ṣàánú mi màmá Rasula tó kọ́kọ́ dìde sí mi tó ṣàánú mi tó lọ sí Àbújá ṣe gbogbo ẹ̀ tó dúró tì mí ìyá yẹn pẹ́lọpẹ́ ìyá yẹn lára mi nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kéèsì yẹn mo win ní kéèsì yẹn ní Federal High Court wọ́n gbé mi lọ sí Federal High Court bóyá tóbi tó mo win ní kéèsì yẹn bó ṣe fi mí lẹ̀ báyìí wọ́n tún bẹ̀rẹ̀ ogun ni kò síbi tí máa lọ ọlọ́pàá náà fi harass mi wọ́n block account mi láì ṣe pé mo ṣe fraud wọ́n nítorí mi ò kọ́ ọmọ wá ṣe DNA test náà ṣe block account mi pé mi ò kọ́ ọmọ wá ṣe DNA test òun lọ́lọ́pàá ṣe block account mi náà ṣe block account mi láti ìgbà yẹn wọ́n ní pé mo wá ṣe DNA test wọ́n ní kí n kọ́ ọmọ wá ọ̀rọ̀ dẹ̀ ti wà ní court nítorí ìgbà tó gbé mi lọ sí Federal High Court tí mo win mo kàn ta sùn wọn pé kí kó wá máa tọ́jú àwọn ọmọ adẹ̀ lọ síbẹ̀ ìgbà tí adé tadé kiri wọn lókè ká wá ṣe DNA test mo dẹ̀ sí ready àti ṣe DNA test àwọn ọlọ́pàá alágbọ̀n ló ní kọ́ wọn harass mi àwọn yẹn náà tún gbé mi pé kí n kọ́ àwọn ọmọ wá sọ́dọ̀ àwọn kí wọ́n ṣe DNA test mo ní ọ̀rọ̀ ti wà ní kóòtù pé kóòtù ló máa decide pé ká wá ṣe DNA test àwọn ọlọ́pàá ńlá ti máa sọ fún mi pé kí n kọ́ àwọn ọmọ wá òkè èmi tiẹ̀ tí wá gbà torí èmi ní pé ó ṣùọ̀ fún mi pé mo máa kọ́ ọmọ lọ ọjọ́ tí mo tọ́ lọ́ọ̀yà mi ní pé kí n má kọ́ ọmọ lọ sí alágbọ̀n pé kì í ṣe alágbọ̀n náà ti máa ṣe DNA test pé ní pé àwọn adájọ́ ní pé kóòtù náà máa ti ń ọ́dà pé kí n lọ ṣe DNA test nígbà tí mo fi lọ náà lọ block account mi wọ́n ní pé torí pé mo wá ṣe DNA test láti ìgbà ó ti lé ní èyí ẹ̀tọ́ ti block account mi ọlọ́pàá alágbọ̀n wọ́n gbé placard fún mi pé kí n gbé dání wọ́n harass mi pẹ̀lú drip mo sì kí n jókòó pẹ̀lú drip náà ní pé kí n wá sí station ni mo lọ síbẹ̀ náà ní kí n jókòó sílẹ̀ ńlẹ̀ wọ́n hide mi nígbà tí wàhálà Shitu òun ni lọ́ọ̀yà tí wọ́n gbà fún mi gbà yẹn tí Dorcas Adéyínká boss lady lórí ní foundation wọn ni wọ́n gbà fún mi Wahab Shitu ni wọ́n gbà fún mi nígbà yẹn tí wọ́n ṣe kéèsì mi lọ́wọ́ tó wọ́n ṣe kéèsì mi wọ́n láti ìgbà tí kéèsì yẹn wà ní kínní wọ́n gbé bàbá Wahab Shitu SAN yẹn wọ́n kọ petition sí commissioner of police ní SARS ní Ìkẹjà èmi ni complainer èmi ni mo complain ọlọ́pàá tí wọ́n gbé ẹjọ́ fún ọlọ́pàá láti manipulate débi pé wọ́n sọ èmi gan di suspect wọ́n sọ mí di suspect wọ́n gba fóònù mi nígbà yẹn wọ́n sọ mí pé kí n máa wá lẹ́nu kí n máa wá lọ́la mò ń lọ lójoojúmọ́ ọjọ́ tí wọ́n ní kí n wá láti pé kí n wá pè mí àti Lizzy Anjorin pé wọ́n jọ máa pàdé ńbẹ̀ ṣó ti yẹ tí mo lọ síbẹ̀ àṣé Lizzy àti láti wọ́n ti wà ní alágbọ̀n àti ibẹ̀ náà ti gbé mi lọ láti alágbọ̀n náà ti gbé mi àti Ìkẹjà náà ti gbé mi náà ti transfer mi lọ sí alágbọ̀n níjọ́ náà lọ nítorí lọ́ọ̀yà Wahab Shitu lọ́ọ̀yà àwọn kan ló tẹ̀lé mi lọ máa yẹn fóònù ẹ̀dẹ̀ ti fẹ́ kú gbẹ àti ibẹ̀ náà ti gbé mi lọ máa yẹn ní pé mo náà gbé mi lọ wọn sọ fún mi ọkọ̀ gbé mi sínú mọ́tò wọ́n dẹ̀ lọ já mi sí alágbọ̀n níjọ́ náà lọ wọn ò dẹ̀ jẹ́ kẹ́nìbọ̀dì rí mi títí dalẹ́ even lọ́ọ̀yà yẹn gan wọn ò jẹ́ kó rí mi bàbá SAN yẹn gangan fúnra wọn bàbá Wahab Shitu láti wá sí alágbọ̀n láti wá béèrè mi pé kí ló dé àwọn ò rí lọ́ọ̀yà àwọn ò rí ọmọ tí wọ́n transfer wá sí bíbà wọ́n náà ò rí anybody níbẹ̀ pé kò sí anybody ò wá bíbà àfìgbà tí Wahab Shitu yẹ̀jẹ̀ wá pé commissioner of police ń gbà yẹn torí commissioner of police náà kọ petition sí ń gbà yẹn ni bàbá yẹn kọ petition sí ń gbà tí Lizzy náà máa pa mí
nígbà tí evidence wà tí wọ́n fi invite ẹ̀ nítorí kò fẹ́ lọ gbà ẹ̀ kó tó di pé wọ́n láti order ló fi lọ nígbà yẹn ìṣó ti yẹn nígbà tí bàbá Wahab Shittu tí wọ́n ní kí commissioner of police ó ní kí inú àwọn ọlọ́pàá àwọn kan máa ṣe kéèsì Lizzy àti ọkọ ẹ̀ wọ́n wá àtàwọn ọlọ́pàá wọ́n wá sọ mí di suspect débi pé àwọn náà ṣe bí ọba nínú nítorí pé àwọn ti náwó wọ́n ṣe wọ́n bí ọba wọ́n àràsì ọlọ́pàá alágbọ̀n Mr. Tony àti bọ́lọ́gí wọ́n lá àbúrò mi tó tẹ̀lé mi àti ọkọ ẹ̀ wọ́n láti lọ tì mọ́sẹ̀ wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ wọ́n ti mọ́sẹ̀ níjọ́ ní èyí tó ṣẹlẹ̀ níjẹta kọ́tọ́ ọ́nìdọ́dọ̀ àwọn òní fi mílẹ̀ gbogbo evidence yìí ó wà káàkiri nítorí mo kì í mú fóònù mi dání nítorí fóònù mi náà máa ń target wọn ò fẹ́ kí n ní access anybody láti pé anybody tó máa help mi wọ́n fẹ́ kí n lọ ṣẹ̀wọ̀n kí n die in silent kí anybody máa mú anything so anything tó bá ti ṣẹlẹ̀ fóònù mi náà máa attack náà máa kọ́kọ́ fẹ́ gbà so that mi ò ní lè rí anybody pé ọmọ Nàìjíríà rere ẹjọ́ ẹ dákun ẹ gbà mí o ẹ ṣàánú mi ò mọ̀ ń pariwo gbà tí mo wà láyé yókù yìí ti pọ̀ jù ẹni tó náà máa pa mí ó wà láyé ó ń rìn yan fanda èmi tó fẹ́ pa tó ń threaten life mo dẹ̀ wá nú danger tí mò ń bẹ̀rù tọ́lọ́pàá náà máa pa mí kò sí kankan tó máa ṣẹlẹ̀ gbogbo evidence mi nígbà tí mo lọ sí Àbújá ọ̀gá DIG kí lorúkọ DIG Àbújá wọ́n ní gbogbo evidence mi mo sẹ́ndẹ̀ sí wọn AIG alágbọ̀n wọ́n ní evidence mi ìgbà tẹ́mi àti lọ́ọ̀yà tá a lọ síbẹ̀ tí mo lọ complain ni pé wọ́n ti àkáǹtì mi tó fi pè mí pé àwọn fẹ́ ṣí àkáǹtì mi pé kí n wá nítorí mo rò bí bẹ́ẹ̀ ọ̀dùgá wọn ti bá wọn sọ pé wọ́n fẹ́ ṣí àkáǹtì mi mo dẹ̀ lọ síbẹ̀ ìgbà tí mo máa lọ síbẹ̀ náà detain mi tí wọ́n jẹ́ kí n lọlé wọ́n dẹ̀ ní kó bẹ́ẹ̀lì mi wọ́n ní pé àwọn ò lè bẹ́ẹ̀lì mi mọ́ pé wọ́n ní time ti lọ àbí kọ̀ọ̀kan pé wọ́n ò lè bẹ́ẹ̀lì mi mọ́ náà fi gbé mi lọ sí kóòtù tó wà ní Tinubu àti ibẹ̀ náà ti ní pé àwọn máa lọ já mi sí Kirikiri ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ àwọn aláàánú tọ́lọ́run gbé dìde sí mi ọpẹ́lọpẹ́ Queen Mother àwọn náà wọ́n stand fún mi àṣọtí níbẹ̀ àwọn náà ó tún gbé láyé takúrò bẹ́ẹ̀ àtún lọ sí another court àwọn náà wọ́n stand fún mi àṣọtí tó nípa àfikọ́ta mi lọ sẹ́wọ̀n gbogbo àwọn tó wá síbẹ̀ tó wá dúró tì mí wọ́n làwọn fìbọn ọlọ́pàá sọ wípé òun máa pa èmi nínú mọ́tò Lizzy tó fìbọn gbá mi wọnú ilé àwọn bíi mẹ́rin lọ́jọ́ kò tì mí lọ́rùn tó náà máa pa mí dànù kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ pé gbogbo àwọn tó ń tọ̀bọ̀ sí mi tẹ́mi rò bí mo ní àmọ́néyàn àwọn tó ń tì mí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ bàbá wa Tinubu bàbá wa Sanwó-Olú ẹjọ́ sà mọ́mì wa Olúrẹ̀mí Tinubu gbogbo ẹ̀yin abiyamọyé gbogbo ẹ̀yin ìjọba mo mọ̀ pé ẹ̀yin tẹ́ da ẹ̀yin èèyàn gidi mo mọ̀ pé gbogbo kíní tó ṣẹlẹ̀ yìí kò dọ́dọ̀ yín ẹjọ́ ẹ ṣàánú mi ìlẹ́yìn kankan àfọ Ọlọ́run ẹlẹ́yẹ̀kọ́ pa mí ọkùnrin sì pọ̀ ju o gbogbo àwọn tó bá ṣàánú mi tó bá fẹ́ ṣe mí lóore náà máa ń gbé ṣépè ní Lizzy Anjorin máa ń gbé ṣépè ńláńláńlá tó máa orúkọ ọmọ mi ó máa dárúkọ láti sọ orúkọ ọmọ mi fún ó máa dárúkọ ọmọ mi ó máa dárúkọ ìyá mi á máa dárúkọ bàbá mi tó máa ṣépè tó máa lu ṣẹ́rẹ́ náà pé òun máa kú ni láì ṣe mi èpè ńláńlá ló máa ń ṣe gbogbo èèyàn tó bá ti rí pé bẹ́ẹ̀ ó sọ̀pọ̀ sí bẹ́ẹ̀ ó fẹ́ ṣàánú mi báyìí kò fẹ́ kí káyọ̀ kọ́kọ́ ṣàánú mi ó fẹ́ kọ́ rí mi káwọn èèyàn nígbà Ọlọ́run ti mú iṣẹ́ rí mo sọ wípé ó wá parọ́ ni nǹkan tó fẹ́ ṣe nìyẹn ìyá ọmọ Nàìjíríà ẹ gbà mí o mi ìrẹ́yà kankan àfọ Ọlọ́run o ẹ gbà mí o mò ń fight fún láìrẹ̀ fún freedom mi ni o ọkùnrin ti pọ̀ jù mi ìbádùn ọkọ mo ti fọkọ́ lẹ̀ DNA test tó pariwo kò síjọ́ tí mi ò ṣe tí wọ́n ní wá ṣe DNA test tí mo sáré mo máa ń lọ sí court every time ni mo máa ń lọ sí court mi ò sáré fún DNA test mi ò sáré àwọn náà mi ò yọjú Látìnì kò yọjú ìgbà tó yá ó sọ fún lọ́ọ̀yà pé kí lọ́ọ̀yà sọ pé òun ò ráyè mọ̀ pé òun ò lè wá mọ́ pé torí mo wá sórí social media nígbà tí wọ́n ti mú déètì wọ́n ti fix hospital tá a máa ti ṣe DNA test bàbá ọmọ tó dẹ̀ sọ pé tí mo náà ń lò nà ọmọ tí mo rẹ́dí àti tọ́ láti gba test láti ṣe ó náà ò ní interest mọ́ nípa mo ti wá sórí orí mídíà tí ìyàwó bá dẹ̀ máa bọ́ síta tí Lizzy Anjorin bá máa jáde á nípa ọmọ àlè làwọn ọmọ mi pé mo sá fún DNA test mi ò sá rí kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́ gbà mí ọjọ́ tó bá ní pé tẹ́ bá dúró tí gbogbo ọmọ Nàìjíríà dìde sí mi tó bá ní pé DNA test ta ti máa ṣe mo rẹ́dì àti ṣe DNA test tí wọ́n dẹ̀ ní ṣe máa dàrú nítorí tí wọ́n ní bribe anybody mo rẹ́dì nítorí àwọn ọlọ́pàá alágbọ̀n tí wọ́n fẹ́ kí n kọ́ ọmọ wá ṣe DNA test àtìgbà tí mi ò ti kọ́ ọmọ lọ náà ti block account mi náà ti fógun tì mí náà ti harass mi náà ti ń gbé mi káàkiri wọ́n máa ń tì mí mọ́lé ṣeré ni
ọlọ́pàá máa ń tì mí mọ́lé ṣeré ni wọ́n máa ń tì mí mọ́lé ṣeré ni kò sí bàbá ọlọ́pàá ó sì ṣe fún mi táwọn èèyàn bá dìde láti ràn mí lọ́wọ́ ọmọ agbógun tó onítọ̀hún ọmọ nàìjíríà rẹ gbà mí mo sì wà láyé sì mo ń pariwo Lizzy Anjorin àti Abdulateef Lawan ọkọ ẹ̀ àwọn ènìyàn tí wọn kọ́ bá ṣe mí àtàwọn ọlọ́pàá alágbọ̀n àwọn Mr. Tony àti Mr. Bologi àwọn ní kẹ́ mú gbogbo evidence mi ló wà káàkiri ló wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní Àbújá ó wà bẹ́ẹ̀ ó wà lálágbọ̀n ó wà lọ́dọ̀ ọ̀gá wọn ní ọ̀dọ̀ AIG evidence mi wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ni mo káàkiri mi ò sáré ọlọ́pàá òpè mi rí kí n sáré wọ́n mọ̀ fọ́ ọlọ́pàá harass mi ni nígbà àfikọ́ta mi lọ sẹ́wọ̀n àfi kí n kú ẹ gbà mí ọmọ Nàìjíríà rere ẹ gbà mí omi ò léyàn kankan Ọlọ́run nísìnyí fídíò tó tún gbé kiri tó tún manipulate ó ní àbúrò bàbá àwọn ọmọ mi tó kọ́kọ́ ṣaláì bàbá ọmọ mi tó ṣaláìsì àbúrò ẹ̀ tí ò sí Nàìjíríà tí yẹn message òun ló tún parọ́ sí ló ní pé bàbá àwọn ọmọ tí mo bí tó ti gbé tí wàá claim àwọn ọmọ torí mo ti bí wọn méjì tẹ́lẹ̀ kó tó di pé mo mọ Láti mo ti bí ọmọ méjì tí bàbá wọn ti ṣaláìsí after 10 years ni mo ṣẹ̀ṣẹ̀ mọ Láti after 10 years ni mo ṣẹ̀ṣẹ̀ mọ Láti ìgbà tí mo dẹ̀ mọ Láti mi ò rí pẹ̀lú obìnrin kankan kódà àgọ́ mi ni mo jẹ́ kó padà sílé ó náà wọ́n sí pẹ̀lú ìyàwó kankan ìyàwó méjì ló ní tẹ́lẹ̀ ó náà wọ́n sí pẹ̀lú ìyàwó kankan kódà ó bẹ̀bẹ̀ kí tó dá lóhùn kí tó fẹ́ ẹni nígbà náà lọ́hùn ọ̀rẹ́ ẹ̀kọ́ ló jẹ́ kí n mọ̀ mi ì mọ̀ pẹ̀lú anybody tẹ́lẹ̀ tádẹjọ́ bẹ̀rẹ̀ ọmọ méjì ni mo bí fún ọmọ méjì òun ni mo bí fún mo bí Latifa àti Khadijat àwọn ọmọ méjì tí mo bí fún láti tọjọ́ ọmọ kékeré àwọn tó sì kéré ìkan lọ 6 years ìkan 3 years 3 months ni kékeré yẹn wà èyí tí mo ṣẹ̀ṣẹ̀ bí fún 3 months ló wà ní 2020 tí mo fi rí online pé Láti lọ fẹ́ Lizzy Anjorin ní pópó fẹ́ lédì kan Lizzy Anjorin mi ò mọ̀ tẹ́lẹ̀ mi àti oníjà kódà gan ẹ̀ṣẹ̀ kúrò ńlé níjọ́ náà lọ́hùn ni tí mo fi rí online pé ó lọ fẹ́ Lizzy Anjorin àti gbà ẹni mo ti pè tí mo bá parọ́ kọ́ lọ́hùn kó da láàrin wa àti gbà ẹni mo ti pè Láti ni mo ti máa ń pè kó gbé kọ́ mi after 8 months tí mo ní mo máa jáde pé mi ò lè dá in silent bàbá onílé tí ní kí n kúrò àjọ owó lé tẹ́lẹ̀ owó lé tajẹ ó ní máa sọ wọlé ẹ̀sán bàbá onílé dẹ̀ ní kí n kúrò ńlẹ̀ òun pé ilé òun fi ṣe business fi rán àwọn ọmọ òun lọ school ni nígbà kí n kúrò ńlẹ̀ òun ó dẹ̀ padà pè mí ìgbà tó pè mí torí Lizzy Anjorin ti bọ́ síta ó ní kọ́kọ́ òun ò mọ̀ mí rí pé mo wá blackmail òun ni ní pé mo wá blackmail ó gbé fáwọn blogger tí wọ́n ní gbogbo evidence ẹ̀ ó tún rán blogger kó pè mí lọ́jọ́ kejì tó ṣe wedding tí mi ò tiẹ̀ mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ ni tí blogger yẹn pè mí tí blogger yẹn béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi tó ní Lizzy pé kí ni òun fẹ́ kí mo fẹ́ kóhun ṣe fún ó ní kẹ́ni yẹn wá pè mí òun ló record ẹ̀ òun náà ló play show yẹn ẹ lọ wádìí òun ló play show yẹn. Fọlá. Okay, so guys, for those of you that don't understand Yoruba, this is Lizzy Anjorin's husband's ex-wife, right? And they've been having a lot of battles, both legal battles on ownership of child. They actually asked her. They did a case, they went to court. She won. This FOLA TINUBU, she won. But they rearrested her recently that I had to go to court to stand for her, to grant her bail after the court adjourned the case till March and granted her bail. If you guys can remember, I did a video one night. That was a day before she was taken to court. I think that was last week, Thursday or Wednesday. I'm not too sure about the date now. I did a video whereby I said they asked her to come over to retrieve her bank account again, because her bank account, according to her, was blocked by the police people because they said she refused to go for a DNA test for her children because they're claiming that the children are not his. Okay, so I asked her, she said that she was willing to go for the DNA test, but when they later called for the DNA test, the father of her children said he was no longer interested. And my lawyer actually assisted her in writing a letter for her to retrieve her account because her bank account was blocked. Reason why her bank account was blocked was because they said she refused to go for a DNA test. So they wrote the letter
to the police people, the AIG and the police people in Alagbon. And then they called her one day and asked her to come over, that she should come with a picture, a passport photograph, that they were going to open an account for her, Well, by the time she got there, they detained her and said they were taking her to court, you know, and then the next day she went to court. I was there. The judge granted her bail, and then we bailed her. Now, she's been having a lot of anxiety, panic attack because of all this stress that she's going through, because she kept saying, I have won this case before, and they still came for me. And then she's complaining bitterly about police harassment. Do you understand? Like, the police has really been harassing her. She has made claim of sexual assault. She has made claim of violence, a lot of things that she has made claims of. And